رمضان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أيها المؤمنون، نحن اليوم في أشرف الأوقات وأجلها في رحاب العشر الأواخر من شهر رمضان المبارك، وهي أيام تضم بين جنباتها ليلة عظيمة أكرمها الله وشرفها وجعلها خيرا من 1000 شهر، ألا وهي ليلة القدر. قال تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. في هذه الليلة المباركة أنزل الله القرآن الكريم جملة واحدة من اللوح المحفوظ إلى السماء الدنيا، ثم نزل منجما على قلب النبي صلى الله عليه وسلم. وقد خص الله هذه الأمة بهذه الليلة العظيمة ليتداركوا قصر أعمالهم بكثرة الثواب وعظيم الأجر. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àtìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún gẹ̀rẹ̀, àlékún àlùbáríkà rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, gbogbo àwọn ará ilé ẹ̀, gbogbo àwọn sàhábì ẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa rẹ̀ fún wọn. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. A kí ẹnìkọ̀ọ̀kan wa wípé a kú jùmọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù Ramadan. Kí Ọlọ́run ọba kó dákun kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Àmín. Kọ́lọ̀ má jẹ́ kí a fi eléyìí ṣe àgbàmọ́ àti àkímọ́. Àmín. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo àwọn ìjọsìn wa tá ń ṣe ń bẹ̀, kọ́lọ̀ wọn bá kó dákun kó gbà ní ìbádà fún wa. Kọ́lọ̀ má da ìkankan lù wá láyà ń bẹ̀. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ̀rí nínú àwọn mẹ́wàá gbẹ̀yìn tí a wà yìí, nínú àwọn ọjọ́ tó lọ́lá jù, nínú àwọn ọjọ́ tó lóore jù, nínú àwọn ọjọ́ tó ní àlùbáríkà jù, tó jẹ́ ìpè nínú bí Ọlọ́run ti fẹ́ bó ti wù ú, ìmọ̀ gbé ọlá fún apá kan nínú àwọn àkókò lórí apá kan. Bẹ́ẹ̀ náà yóò ṣe àwọn ìgbà kan, àwọn àkókò kan, yóò wá ṣe wọ́n ní tó lóore jù àwọn míì lọ nínú àwọn àkókò gbà. Yóò ṣe wọ́n ní àkókò rẹ̀, yóò ṣe wọ́n ní àkókò ìkẹ́, yóò ṣe wọ́n ní àkókò àforíjìn. Bí Ọlọ́run Ọba Ta'ala bí tí máa ṣe nìyẹn nínú àwọn àṣàyàn rẹ̀, gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ní a máa ṣà ọdún yàn, a máa ṣà oṣù yàn,
a máa sa ọjọ́ yàn, kódà a máa sa wákàtí yàn nígbà míì tí ó sọ ọlá àtòrè tí ń bẹ ń bẹ. Nínú ètò àwa wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ tí ó sì lẹ́tọ̀ọ́ kí gbogbo àwa tá ń jẹ́ mùsùlùmí ká kógun ọrọ̀ ẹ̀ ká sì mójútó dáadáa. Òun náà ni al-ashrul awakhir min Ramadan, mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan, tó jẹ́ pé níbẹ̀lẹ̀ báyìí tún lè lọ máa lọ́wọ́ báyìí, ìyókù tún dẹ̀ mí. Nínú mẹ́wàá yìí Ọlọ́run wá ní òru kan bẹ́ẹ̀ tó ń fi pamọ́ síbẹ̀, tó jẹ́ pé ní òru ọ̀hún òun náà ló lóore jù. Òru ọ̀hún ó lọ́lá ju gbogbo àwọn òru lọ. Òru ọ̀hún ó wá lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti ń sọ fún wa nínú al-Qur'an, tọ́lọ́ ní inna anzalnahu fi laylatil qadr. Ọlọ́run ní kẹ́ ẹ lọ mà, ẹ̀yin ẹrúsìn mi, dájúdájú ìwé kan tá ló lọ́lá jù nínú gbogbo àwọn ìwé. Ọ̀rọ̀ àwọn Ọlọ́run tá ló lọ́lá jù nínú gbogbo ọ̀rọ̀ táwọn Ọlọ́run ọba sọ. A sọ wípé ní Injil ọ̀rọ̀ Ọlọ́run ni, Zabura ọ̀rọ̀ Ọlọ́run ni, Taurat ọ̀rọ̀ Ọlọ́run ni, Al-Qur'anul Karim ọ̀rọ̀ Ọlọ́run náà ni. Ṣùgbọ́n láàrin gbogbo wọn, èyí tọ́lọ́run ọba pèlé tó lọ́lá jù náà àwọn ọ̀rọ̀ òun náà ni Al-Qur'anul Karim. Ọlọ́run ọba ti wá ṣe Al-Qur'anul Karim ní ìwé tí ó lọ́lá jù, ní ọ̀rọ̀ ohun tó lọ́lá jù. Ọlọ́run wá ní inna anzalnahu fi laylatil qadr. Ọlọ́run wá ní Qur'ani yẹn, ìgbà táwọn Ọlọ́run ọba ó sọ ọ́ kalẹ̀, ìgbà tá a fẹ́ gbé kalẹ̀ lódidi pé a sọ al-Qur'ani kalẹ̀, Ọlọ́run wá ní anzalnahu fi laylatil qadr. Ọlọ́run ní àwọn Ọlọ́run wá dìídì fix ẹ̀, a fi sí òru kan tó jẹ́ wípé ní òru yẹn náà lòru tó lọ́lá jù nínú àwọn òru. Ó wá ní anzalnahu fi laylatil qadr, a sọ ọ́ kalẹ̀ ní òru kádàrá, òru tó jẹ́ wípé ní Ọlọ́run ọba a tún fi máa ṣoore ńláńlá fẹ́dá, a tún fi máa yí kádàrá ẹ̀dá padà sí dáadáa, a tún fi máa sọ ọ̀rọ̀ ẹ̀dá, a máa fi sọ ọ́ dayọ̀, a máa fi sọ ọ́ doríire. Ọlọ́run ní òru yẹn ìtẹ́ tó fi kíyèsí wípé ní kìí sóòru téèyàn máa fi ṣeré, kìí sóòru téèyàn kàn lè ṣe bó bá ṣe wù ú, kìí ṣe òru téèyàn lè pàtì láti má gbìyànjú pé ó yẹ kó ń wá kó ń sojú kòkòrò ẹ̀. Ọlọ́run ní tó tóbi jù láwọn Ọlọ́run bá fi sínú ẹ̀, in tó tóbi jù ní ọ̀rọ̀ wa la fi sínú ẹ̀ tí ń ṣe Al-Qur'anul Karim. Ọlọ́run wá ní wa ma adraka ma laylatul qadr. Ọlọ́run ní kí wá ló fẹ́ fi mọ̀ ọ́, kí ló fi mọ̀ ọ́ gan in tí ń jẹ́ òru laylatul qadr yẹn. Ìtumọ̀ rẹ̀ ní pé níbòrù yẹn ṣe tóbi tó rù yẹn bùháyà tó, kí ló fi mọ̀ ọ́ bó ti tó gan, kí ló fi mọ̀ ọ́ bó ti bàbàrà tó. Ọlọ́run Ọba ta'ala wá ní laylatul qadr khayrun min alfi shahari. Ó ní òru laylatul qadr tí mò ń sọ yẹn, khayrun min alfi shahari, ó ló máa lóore, ó lọ́lá jù tí ń jẹ́ ẹgbẹ̀rún oṣù lọ. Ibi táàtù ti kíyèsí òru yẹn, táàtù fi mọ̀ pàtàkì ẹ̀. Ọlọ́run Ọba ló ń sọ Al-Qur'ani, ó ń sọ kalẹ̀ lóru yẹn. Ó wá fi Al-Qur'ani yẹn ó fi rán Jibrilu, tó jẹ́ pé ní láàrin àwọn màláíkà tọ́lọ́run Ọba dá, òun náà lẹ́ni tó lọ́lá jù, òun lẹ́ni típò rẹ̀ ga jù. Ẹ já máa kíyèsí o, òru yẹn Ọlọ́run ní òru tó lọ́lá jù ni. In tó ń sọ̀kalẹ̀ nínú rẹ̀ tí ń ṣe Al-Qur'an, in tó lọ́lá jù ni nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó Ọlọ́run bá sọ̀kalẹ̀ sáyé. Ẹn tó ń fi Al-Qur'an yẹn ránṣẹ́ sí,
tó ń fi rán pé kó mú wá sáyé tí ń ṣe Jibril, ẹni tó lọ́lá jù nínú àwọn màláíkà tọ́lọ́run ọba dá ni, ẹni tí wọ́n wá tún wá fi alukur'ani yẹn rán, alukur'ani tí wọ́n sọ kalẹ̀ lóru tó lọ́lá jù, ẹni tán wá tún fi rán tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó tún wá jẹ́ ẹni tó lọ́lá jù nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run ọba ti gbé dìde, ẹni tó lọ́lá jù nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba ti gbé dìde. Ìyẹn la fi máa kíyèsí òru yẹn pé ntọ́lọ́run ọba pé náà ní jẹ́, ntọ́lọ́run ọba pé náà ní ṣe, ńlá wa tọ́lọ́run ọba wá bùn lẹ́bùn òru yẹn, tọ́lọ́run ọba sọ wípé ní àwa ló ń fún tí ń ṣe àwa mùsùlùmí, tọ́lọ́run ọba sọ wípé ní nínú oṣù tó tún wá lọ́lá jù ló ń fi sí tí ń ṣe oṣù Ramadan. Ẹ rí wípé ní àfùdọ́líyà oṣù yìí pọ̀, ó tún nínú oṣù tó lọ́lá jù ló ń tún wá fi pamọ́ sí tí ń ṣe oṣù Ramadan, oṣù tó wọn Ọlọ́run ọba bàbàrà tó ń pẹ́lẹ́, òun tún wá kíbọnú rẹ̀ pé ibẹ̀ náà ni ó tún dúró sí. In tá fi máa mọ rírì, tá fi máa mọ pàtàkì òru yẹn nìyẹn. Ọlọ́run ọba Ta'ala bó ti wá ṣe bẹ́ẹ̀ fún wa, ó wá fẹ́ káwa náà ó wá mọ pàtàkì ẹ̀, ká mọ ọlá tí ń bẹ fún, ká mọ oore tí ń bẹ fún. Ìyẹn ni ó fi lè jẹ́ wípé ní àwa àlùmọ̀ tọ́lọ́run ọba wá fún lọ́lá jù, torí nínú gbogbo ìjọ tọ́lọ́run ọba gbé dìde, Ọlọ́run ọba gbé àwọn ìjọ ànábì Nuh, Ọlọ́run ọba gbé wọn dìde, àwọn ìjọ ànábì Sọ́lẹ̀, Ọlọ́run ọba gbé wọn dìde, àwọn ìjọ ànábì Dáúdù ń bẹ, àwọn ìjọ ànábì Musa wọ́n ń bẹ, àwọn ìjọ ànábì Ìsá wọ́n ń bẹ, àwọn ìjọ ànábì Shu'aib wọ́n ń bẹ. Ọlọ́run wá tún ní kuntum khayra ummatin ukhrijat linnas. Ọlọ́run wá ní ẹ̀yin ìjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam, nínú gbogbo àwọn àlùmọ̀ tí mo ti wá dá, tí mo ti gbé dìde láyé, kuntum khayra ummatin, ó lẹ́yìn lẹ́ tún wá lóore jù nínú gbogbo wọn. Nínú gbogbo ọjọ́ tá a mú dìde sáyé o, ẹ̀yin lẹ́ lọ́lá jù ń bẹ. So ẹ wá mọ wá wo bọ́lọ́run ọba tí ń to ìlọ́láhun, tí ń to ìlọ́láhun láti ibi òru Laylatul Qadr. Ẹ wá rí pé Ọlọ́run ọba pọ́n àwa mùsùlùmí lé gan. Ọlọ́run ọba bàbàrà wa ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba pàtàkì wa, Ọlọ́run ọba mọ yí wa, Ọlọ́run ọba mọ rírì wa. In tó wá kù fáwa náà, òun náà ní káwa náà fira wa sípò tọ́lọ́run ọba fi wá sí. Ká fira wa sípò ẹ̀yẹ, ipò òyì, ipò ọlá, ipò àpọ́nlé, ipò bàbàrà tọ́lọ́run ọba ló ń gbé àlùmọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tọ́lọ́run ló gbé wa sí. Nínú oore tọ́lọ́run ọba wa tún wá mọ̀mọ̀ fẹ́ fi ṣàwálẹ́sà, nínú dáadáa tọ́lọ́run ọba fẹ́ mọ̀mọ̀ fi ṣàwálẹ́sà, nínú àánú Ọlọ́run ọba tó tún wá fẹ́ ṣe fún wa látàrí wípé ní àwa la jẹ́ ń tó lóore jù nínú ìjọ. Ọlọ́run wa ni mo tún wá fún yín ní òru ọjọ́ kan péré tó jẹ́ wípé ní yóò lóore ju ẹgbẹ̀rún oṣù tẹ́ ti lò nínú ayé yín lọ. So definitely Ọlọ́run fẹ́ lo òru ọjọ́ kan láti tún fi máa yí ayé wa padà. Ó fẹ́ lo òru ọjọ́ kan láti tún fi máa tún ọ̀rọ̀ wa ṣe. Ó fẹ́ lo òru ọjọ́ kan láti tún fi máa yí ipò wa tá a wà lọ́dọ̀ wọn Ọlọ́run, láti tún fi máa yí padà sí dáadáa sí. Ìyẹn ló wá dọwọ́ wa, àǹfààní ọ̀hún ló tún ti wá dé yìí. Àǹfààní ẹ̀ ló ti dé yìí, òní 24, a sì tún láǹfààní ọjọ́ bíi 6 sí àbí ọjọ́ 5, ìkànnù méjèèjì. Ìsì tún bẹ fún wa tá a tún fi lè kógun ọ̀rọ̀, tá a fi lè ṣàǹfààní, tá a fi lè rí iyì àti ẹ̀yẹ tí ń bẹ nínú òru yìí. A bẹ̀ Ọlọ́run ọba Ta'ala nínú àánú ẹ̀, a bẹ̀ nínú kẹ́ ẹ̀, kọ́lọ́run ọba kó dákun òru Laylatul Qadr, kọ́lọ́run kó dákun kó fi ṣe kòńgẹ́ wa, kọ́lọ́run kó dákun kó fàwa náà ṣe kòńgẹ́ rẹ̀, kọ́lọ́run kó tiẹ̀ wọlá dúró oore tó pamọ́ síbẹ̀ yìí, kọ́lọ́run kó wọlá dúró bùkún rẹ̀ tó pamọ́ síbẹ̀, kọ́lọ́run kó wọlá dáadáa rẹ̀ tó pamọ́ síbẹ̀, kọ́lọ́run kó dákun kó fi ṣe kòńgẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. عباد الله
ما يستحب فعله في ليلة القدر. أولا إحياؤها بالصلاة والقيام وقراءة القرآن الكريم. ثانيا الإكثار من الدعاء، لا سيما ما علمه النبي صلى الله عليه وسلم لأم المؤمنين: اللهم إنك عفو تحب العفو فاعف عني. ثالثا الاعتكاف في المسجد. رابعا التوبة النصوح والإقلاع عن المعاصي والإكثار من الاستغفار والتسبيح والتحميد. خامسا الصدقة والإنفاق في سبيل الله، فإن الصدقة في هذه الليل لها أجر لا يقدر. وقد قال الرسول صلى الله عليه وسلم: إن الله ينظر ليلة القدر إلى المؤمنين من أمة محمد صلى الله عليه وسلم ويعفو عنهم ويرحمهم إلا 4: مدمن خمر وعاقا ومشاحنا وقاطع رحمين. adúpẹ́ fún Ọlọ́run, atúntọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run, ìgẹ̀ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad. Oore ajẹ́njẹ́ tán rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún. Wala la hawla wala quwwata. Bí a ti wá ń pariwo pé òru Laylatul Qadr, òru Laylatul Qadr, pé ká gbìyànjú bá ti rí. Àwọn àlùfáà jẹ́ kó yé wa, tó rẹ́lómi ó máa wò pé ẹ̀kàn ni a máa wá náà ní kí náà láà máa ṣe, kí láà fi máa wá, bó láti máa wá. Kò sí bá ti máa wá ju pé òru wa a máa yé, yíyè tá a máa wá yé òun náà ni pé tá a bá ti jí fún Ọlọ́run ọba ń bẹ̀, a máa yé bí sọ́láàt pẹ̀lú pé a kírun fọ́lọ́run ń bẹ̀, a yàn náfílà fọ́lọ́run ń bẹ̀, wal qiyam a dúró fọ́lọ́run ọba ń bẹ̀, a yàn náfílà gbogbo bọ́lọ́run ọba bá ṣe fi rọ̀ wá lọ́rùn a ṣe, wa qira'atul Qur'an a sì gbìyànjú láti máa ké al-Qur'an. Bá a bá ti ń ṣe eléyìí, ara wípé ní a ti ń yẹ òru wa, a ti ń yẹ náà nìyẹn. Ara wípé a ti ń wá òru Laylatul Qadri, a ti ń wá náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú tí àwọn àlùfáà tí wọ́n lá máa ṣe, tá a fẹ́ pé ká máa ṣe ní òru yẹn, ní tá pọ̀jù tá máa ṣe ń bẹ̀, òun náà ni al-iktharu mina du'a. Ká pọ̀ lẹ́yìn tí ó máa bẹ Ọlọ́run, ká pọ̀ lẹ́yìn tí ó máa ṣàdúà, ká pọ̀ lẹ́yìn tí ó máa tọrọ oore tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Pàtàkì jùlọ tá a máa wá ṣe nínú àdúà, òun náà ni àdúà tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń gangan fún ìyá ńlá wa Aisha pé òru yìí in tí mo fẹ́ kọ́ ọmọ wí kọ́ pọ̀ lẹ́yìn tí ó máa wí jù náà ni. Òun náà ni tí gbogbo wa tá a máa fi panu pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Ẹ jẹ́ gbogbo panukọ̀ ká wí bẹ́ẹ̀ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Eléyìí a tún gbọ́dọ̀ jẹ́ ó pọ̀ jù nínú àdúà tá a máa ṣe. Àjò pọ̀ gan tí ò ní ló ń ka a máa ṣe. Ó bá tún ti ṣe tó súwa tó ké Kùránì, ó bá tún ti ké Kùránì tún yan náfílà láti máa kí gbogbo ẹ̀bọ́nú ara wọn nu. Ìyẹn náà ní ń jẹ́ wípé ní à ń yé òru Laylatul Qadri wa. Kì wá ṣe pé òru nìkan là á máa wí ohun tiẹ̀, gbogbo àsìkò tá a bá sá ti wà tá a fẹ́ máa ṣèrántí Ọlọ́run, àjò pọ̀ ní tá a máa wí Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Torí pé ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa wípé, tó sọ fún ìyá wa Aisha pé òun fẹ́ kó pọ̀ lẹ́yìn tí ó máa wí, ó ti mọ̀ wípé
oore kan fẹ́ tibẹ̀ jáde fún wa ni. Nínú ẹ̀ òun náà ni al-i'tikafu fil masjid, ká lọ gbìyànjú bá ti dágódó sí mọ́sálásí. A ti sọ fúnra wa náà wípé gbogbo ẹni tó bá wò ó ìpè ní pẹ̀lú iṣẹ́ tèmi in láǹfààní rẹ̀ ayé rẹ̀ ò yọ, kó náà wá àwọn àkókò kan kódà bó sọjọ́ kan kó náà sá lọ dedicate ẹ̀, kó lọ fi jókòó sínú mọ́sálásí, kó náà fi ṣe i'tikafu rẹ̀. Ọlọ́run ọba yóò gba gbogbo ẹ̀, yóò gba ní ìbádà fún wa. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ká máa ṣe òun náà ni at-tawbatu an-nasuh, káwa máa túbá, káwa náà ronú sóríṣiríṣi tá a ti ṣe sọ́dọ̀ Ọlọ́run tí ò dáa, ká ronú sóríṣiríṣi ẹ̀ṣẹ̀ tá a ti dá, a ti mọ̀ pé a lè bọ́nú ẹ̀ṣẹ̀, gbogbo ìgbà láàmọ̀ sẹ́lọ̀n láàmọ̀ ṣàṣìṣe síwájú rẹ̀. A wà á tún wá pọ̀ lẹ́yìn tí ó máa túbá lọ sọ́dọ̀ rẹ̀, a máa bẹ́ẹ̀, a máa túbá pé kó dákun kó gba túbá wa, kó ṣàforíjìn fún wa. Gbogbo yẹn náà láàmú ní ọ̀kúnkúndùn tá a máa ṣe. Nínú ẹ̀ náà òun náà ni wípé a tún wá máa ṣe sọ́dákọ̀ púpọ̀, a máa ṣe sàárà púpọ̀, bá a bá ti lágbára tó àti bí agbára wa bá ti máa, a gbìyànjú láti máa ṣe nínú àwọn òru mẹ́wẹ̀ẹ̀wá yìí, a ṣe sójú ọ̀nà tọ́lọ́hun. Torí pé ní ládá téèyàn ó gbà ń bẹ̀, ládá kan ni tó jẹ́ pé ní la yuqaddar, èyàn ò ní lè ṣòǹkẹ́, èyàn ò ní lè ṣèbùbú ẹ̀ pé dédé iye tí ó jẹ́ nì, níbi tí ládá náà pọ̀ tó. Torí pé ní àsìkò téèyàn ṣe, àsìkò tí ó lóore jù náà ni, àsìkò tó lọ́lá jù ni, àsìkò tó lọ́lá jù ni, àsìkò tó Ọlọ́run bá sì fi àlùbáríkà rẹ̀ tó pọ̀ sí, tó pọ̀ jù ni. Ńlá fi wá rí nínú àwọn orúkọ tí wọ́n máa ń pe òru yìí, wọ́n pè ní Laylatu at-Taqdir, Laylatul Fasli wa Taqdir, pé òru t'Ọlọ́run bá máa ṣe kádàrá ẹ̀dá, òru t'Ọlọ́run bó ṣe àtúnyàn oríire ẹ̀dá, tó jẹ́ pé níbi yàn bá ṣe kòńgẹ́ kúkú mọ̀ t'Ọlọ́run bá kọ fún atẹ́lẹ̀, kò sẹ́ni tó rí, dáadáa ni kò sẹ́ni tó mọ̀, aburú ni kò sẹ́ni tó mọ̀, kò fi hàn wá. Ìgbà tí bá ń ṣẹlẹ̀ sí aná là ń rí. Nígbà tó bá ti wá jẹ́ pé bá náà ni t'Ọlọ́run bá sì sọ wípé ní òru kan bẹ tóun tún máa fi tún ṣe àtúnṣe rẹ̀, a tún lò l'opportunity tá tún fi bẹ Ọlọ́run ọba pé gbogbo ohun tí ó bá kọ fún wa kó máa jẹ́ dáadáa, kó máa jẹ́ oore, kó máa jẹ́ ìdùnnú. Bẹ́ẹ̀ náà ni wọ́n á tún máa pè ní Laylatul Tanzil, torí pé ní òru tá a sọ al-Qur'ani kalẹ̀ ni, òru tí al-Qur'ani tó sọ kalẹ̀ sí sánmà àkọ́kọ́ òun náà ni. Bẹ́ẹ̀ náà ni Laylatun Mubarakatun, wọ́n á tún máa pè ní òru tó jẹ́ pé ní a fi àlùbáríkà síbẹ̀, torí pé ní Ọlọ́run ọba gangan fúnra rẹ̀ òun náà pè ní òru tí a fi àlùbáríkà síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n á máa pè ní Laylatul Khair, pé òru olóore, látàrí wípé ní Ọlọ́run ọba sọ fún wa pé òru yẹn nìkan ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Bẹ́ẹ̀ náà ní jẹ́ Laylatul Ghufran, òru téèyàn máa ráforíjì Ọlọ́run, téèyàn máa ríkẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ní jẹ́ Laylatul Istighfar, òru tó jẹ́ wípé ní Ọlọ́run ọba kẹlẹ̀ ṣá lẹ́sà ni, gẹ́gẹ́ bí tí ń ṣe àwọn ọjọ́, àwọn oṣù, àwọn àkókò, àwọn ìgbà bí tí máa ń ṣà wọ́n lẹ́sà. Bẹ́ẹ̀ náà l'Ọlọ́run wá ṣe istighfaru òru Laylatul Qadr. Hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún wa, ó ní inna Allaha yanzuru Laylatal Qadr ila al-mu'minina min ummati Muhammadin sallallahu alaihi wasallam. Ó ní tó bá ti di òru Laylatul Qadr, Ọlọ́run ọbọ̀ wà máa wò báyìí, yóò máa wo kálukú pẹ̀lú ojú àánú, yóò máa wo kálukú pẹ̀lú ojú ìkẹ́, yóò máa wo kálukú pẹ̀lú ojú àránṣẹ́ rẹ̀ nínú ìjọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní wa ya'fu anhum wa yarhamuhum illa arba'atan, Ọlọ́run ọba yóò máa ṣàmójúkúrò fún wọn, Ọlọ́run bó máa ṣàmójúkúrò fún wọn, yóò wò wọn, Ọlọ́run bó máa wo kálukú, yóò máa wò pé kò ṣàmójúkúrò fún ọ, mo foríjìn wọ, mo ṣe kẹ́ mi fún ọ. Ọlọ́run bá tí wọ́n ń ṣàmójúkúrò náà ni ó tún máa ṣe ìkẹ́ rẹ̀, ni ó tún máa ṣe fún kálukú, yóò máa kẹ́ wa, bí tí ń ṣàmójúkúrò ni ó máa kẹ́ wa, bí tí ń ṣàmójúkúrò ni ó máa kẹ́ wa, bí tí ń ṣàmójúkúrò ni ó máa kẹ́ wa. Ó wá ní illa arba'atan, ó láyà fi àwọn mẹ́rin kan, ó láyà fi àwọn mẹ́rin kan. Àwọn níta làwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ìwà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tá Ànábì ó ka lákọ̀ọ́kọ́, ó ní mudmina khamri, ẹni tó jẹ́ wípé ní ọtí ti di bárakú fún, ọtí ti di bárakú,
ó ti di bárakú fún, kò lè ṣe láì mú, kò lè ṣe láì mú. Ó tún wá bá dénú Ramadan náà, ó tún bá débi pé òru Laylatul Qadri náà ní tún fi ń ṣayé. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní nínú àwọn tọ́lọ́run bá lóhun ó máa wò yóò máa ṣàmójúkúrò fún, ó ṣeé ṣe kí Ọlọ́run bó yọ kúrò nínú wọn. Àfi káwa náà ká ronúpìwàdà lórí ẹ̀. Ọlẹ́ni ẹ̀kejì ó ní àákọ́n liwalidayhi, ọmọ tó jẹ́ pé ní ń ṣẹ̀yà ṣe bàbá rẹ̀, àwọn òbí rẹ̀ kò gbọ́rọ̀ sí wọn lẹ́nu, ó ti wùwà bú sí wọn, ó ti wùwà ibi sí wọn, kò sì tún túbá náà. Ọlọ́run ò ní ṣàánú wọn mọ́, kò sì ṣàánú wọn mọ́. Ọlọ́run ò ní ṣe dáadáa kan sọ́dọ̀ wọn mọ́, kò sì ṣe dáadáa kan sọ́dọ̀ wọn mọ́. Ó sì tún dúró lórí bẹ́ẹ̀ náà pé ń ṣe àwọn òbí rẹ̀ méjèèjì. Irú ẹni bẹ́ẹ̀ náà kó nóò tiẹ̀ wọ láti ń bẹ́nu òru Laylatul Qadri, kó wo orú dáadáa tọ́nà ọba lòun fi síbẹ̀, kó nóò fi yẹn náà kó fi ronúpìwàdà, kó nóò lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn òbí rẹ̀, kó nóò túbá kó ń bẹ̀. Ó wá lẹ́ni ẹlẹ́kẹta, ó ní òní mushahinan. Mushahin ó lẹ́ni tó yẹ pé ní máa di àdìọ́kàn bú síyàn, ní máa di àdìọ́kàn bú sọmọ làkejì ẹ̀, ní máa di àdìọ́kàn bú sáwọn ọmọ ẹ̀yẹ, àníyàn rẹ̀ dá síyàn, bí kí téèyàn ó bàjẹ́, bí kí téèyàn ó má da, bí kó má kéèté èèyàn ní má bẹlẹ́mí ẹ̀. Tó bá tún bárú eléyìí dénú òru Laylatul Qadri, tọ́lọ́run ọba lóun máa wo àwọn èèyàn, yóò máa ṣàmójúkúrò fún wa, òun ó máa kẹ́ wọn. Tó wáyé pé ẹ̀ náà lọ tún bá débẹ̀, ó ṣeé ṣe kí wọ́n yọ ìwọ náà kúrò nínú àwọn tọ́lọ́run ọba ó máa wò pẹ̀lú ojú kẹ́, kan yọ kó nínú àwọn tọ́lọ́run ọba ó máa wò pẹ̀lú ojú àánú. Àyàfi káwa náà ó bá ọkàn wa sọ̀rọ̀, ká bá ẹ̀mí wa sọ̀rọ̀, ká pe àrò àtọ̀dọ̀fin inú wa, ká ṣe àtúnṣe lórí gbogbo ohun tí ń dì ládé ọkàn bú sí àwọn ènìyàn. Wọ́n wá ní ẹni ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tó jẹ́ pé ní wọ́n yọ kúrò, wọ́n exempt wọn nínú wíwò tọ́lọ́run ọba ó máa wò wọ́n pẹ̀lú àánú àti kẹrẹ̀, ó ní qati'ur rahim, ẹni tó jẹ́ pé ní okùn ẹbí ìmọ̀ já, okùn ẹbí ìmọ̀ já. Gbogbo ẹni tí ò bá ti máa so okùn ẹbí pọ̀, tó jẹ́ pé níbi ó ti máa já, ìdí rẹ̀ láti máa bá, bẹ́ẹ̀ bí ó ṣe bàjẹ́ ibẹ̀ láti bá, bẹ́ẹ̀ bí ó ṣe dàrú ibẹ̀ láti bá, bí ó ṣe ní sí ìrẹ́pọ̀ láàrin ẹbí ibẹ̀ láti bá. Ó tún wá ṣe náà fá títí ó tún ṣe dénú òru Laylatul Qadr. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam olóòrù yẹn tọ́lọ́run bó máa wo kálukú pẹ̀lú ojú kẹ́, pẹ̀lú ojú àánú, pẹ̀lú ojú àforíjì, tí ó sì máa kẹ́ kálukú. Olóṣeéṣe kí wọ́n tí wọ́n náà máa já okùn ẹbí, kí wọ́n yọ kúrò, pé ẹ yọ kúrò nù setting, ẹ má jẹ́ wà láàrin wọn. So eléyìí òun náà ni àwa tá a jẹ́ mùsùlùmí, àwa tá a jẹ́ mùmínì á máa ronú sí. ní tá à ń jẹ́ mùsùlùmí sí náà nìyẹn, ní tá à ń jẹ́ mùmínì sí náà nìyẹn. Torí pé ní Ọlọ́run fẹ́ kẹ́ wa, ó fẹ́ ṣàánú wa, ṣùgbọ́n táwa náà bá lè gbọ́rọ̀ sí lẹ́nu níbi àwọn ibì kọ̀ọ̀kan tó ti ní ká ṣàtúnṣe, tá a dẹ̀ ṣàtúnṣe ẹ̀, kò ní sí bí ó ti máa pín kẹ́ tí ò ní kàn wá, kò ní sí bí ó ti máa pín àánú tí ò ní kàn wá, kò ní sí bí ó ti máa pín àforíjìn tí ò ní kàn wá. Abẹ́ Ọlọ́run Ọba Ta'ala nínú àánú rẹ̀, nínú dáadáa rẹ̀, àtèmi àtẹ̀yin k'Ọlọ́run Ọba kó dákun kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe. Gbogbo ibi tá a kù sí k'Ọlọ́run kó dákun kó ṣàtúnṣe wa. Gbogbo ibi tí ìwà ìdá wa tó sodo sí k'Ọlọ́run kó dákun kó bá wa ṣàtúnṣe rẹ̀. Gbogbo iṣẹ́ táwa máa ṣe tí ó sọ wá dẹni òfò lọ́jọ́ gbéǹde al-qiyamah k'Ọlọ́run má jẹ́ á lè ṣe. Gbogbo ìta máa ṣe tá fi máa rí ojú rere Ọlọ́run, tá máa ráforíjì Ọlọ́run, tá máa rí kẹ́ Ọlọ́run, k'Ọlọ́run kó dákun kó ṣe ní rọrùn fún wa. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Inshallah Eid wa ní aago 9 inshallah ní ìjọ́ tí wọ́n bá ti kéde ọdún, tó rá ti mọ̀ wípé ní Júmọ́ àti ń bọ̀ a tún ti kó nínú Ramadan, a ti dágbére fún Ramadan. Abẹ́ Ọlọ́run Ọba Ta'ala kó dákun kó má ṣe lè ní àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa, kó má ṣe ní àgbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run kó dákun kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé, Ọlọ́run kó sì jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Wala al-Qur'anul Karim, wala la hawla wala quwwata. Qumu ila salatikum ibadallah yarhamukumullah. Allah.